testing testing àtúntì dé bí a ti ń dé gbé sókè. mo níṣe lára mi yá gágá lónìí bí akẹ́kọ̀ọ́ aṣọ ẹ mọ́ bí wípé kí ló dé inú mi ń dùn ara mi kàn yá gágá náà. ìbà ló yẹ ká ṣe fẹ́lẹ́dùmarè ọba o. látòrí ìkànnì St Square Radio ní Fadéré alálàyé Yorùbá ti ń kí wa wípé a mọ̀ kú dédé àsìkò yìí láàárọ̀ lọ́sàn-án nírọ̀lẹ́ lálẹ́ ní gbogbo àsìkò yòówù tẹ́ bá tún fojú ayọ̀ yín wò mí ṣàlàáfíà ni mo bá yín a fún oṣù tuntun oṣù keje àmọ̀kú oríire oṣù agẹmọ lédè Yorùbá ni ẹ káàbọ̀ sínú oṣù ayọ̀ bóyá torí pé tiẹ̀ jọ́sù ọjọ́ bíi mi lára mi ṣe ń yá gágá ń ṣe níbi kí n jó ẹ̀yin náà lọ́dọ̀ yín lọ́hùn ẹ dìde ẹ jó ẹ máa ń wakọ̀ ọmọ dìde o sára mọ́ mi pẹ̀pẹ̀ mò ń bọ̀ náà. Fẹ́lẹ́dùmarè ọba òkè ajúbà lọ́dọ̀ rẹ̀ Ìdùmarè ajúbà kí máa ṣe adúpẹ́ rírí jẹ́ adúpẹ́ rírí mú adúpẹ́ rírí wọ̀. ọpẹ́ la kò ní dúró bá a ti ń wọlé ọpẹ́ rírí jẹ ọpẹ́ rírí mu ọpẹ́ rírí náà ọpẹ́ rírí lò ọpẹ́ ńlá ni ọpẹ́ ààbò wípa sùn adìjú alájú lóòrọ̀ ọjọ́ kejì ajísáyé àmúlọ́pẹ́ ni ọpẹ́ ńlá torí náà láti ìjẹjọ sí ọjọ́ tòní àmọ́pẹ́ wá fún ọba òkè nítorí tèmi Fadéré nítorí gbogbo wa lórí ìkànnì St Square Radio nítorí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò gbogbo orílẹ̀-èdè àgbáyé ìní mo ṣe ń gbélé dùmarè ga wípé ẹ ṣeun lórí ọ̀rọ̀ wa. mo ní lọ́jọ́ tòní ohun tí mo mú wá ròdòròdò bí mo ti mọ̀ sọ gbogbo ìgbà mo ní ó ní bí nǹkan ti rí kó tó dásìkò tá a wà yìí ọ̀rọ̀ Yorùbá kan ni mo mú wá fún wa bí mo ṣe ń dé bíi tewé adé lọ́jọ́ tòní tí mò ń wọ orí ètò àṣà ìtàn àti èdè Yorùbá pẹ̀lú Fadéré alálàyé Yorùbá ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ tiyín àtàtà bó o ní ọ̀rọ̀ náà ti lọ bó o la ti máa sọ àti pé bó o ló ti yẹ kó rí wọ́n á pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú Ádámọ̀ ń bàjẹ́ bẹ́ẹ̀ bá ti ń sọ bẹ́ẹ̀ ẹ kó lórí rẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ bó o ní Yorùbá ti máa sọ àmọ́ ọ̀rọ̀ méjì tó ṣe pàtàkì ni mo fẹ́ mú jáde ná ọ̀rọ̀ tó jẹ́ kókó nínú ọ̀rọ̀ yìí ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ àti Ádámọ̀ kí là ń pè lọ́pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ẹ̀jẹ̀ ń ju ìyẹn ni ó mọ̀ sí onígbọ̀wọ́ mi lọ ó mọ̀ dún wíníwíní sí mi létí ọ̀kárí ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ yìí ọ̀pẹ ni àmọ́ ọ̀pẹ tí ò tí ì ga dáadáa ọ̀pẹ tọ́wọ́ lè tó ọ̀pẹ tí ò tí ì dàgbà tán tí sì ń dàgbà sókè ni Yorùbá ń pè ní ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀. Ádámọ̀ báwa tí mọ̀ pé nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì wọ́n ń pè ní Ádámù wọ́n pè òun ní bàbá ìṣẹ̀dá àwọn eléèbó ní father of creation ní Ádámù yìí àmọ́ nínú ẹ̀sìn Ìsìláàmù Ádámọ̀ ni wọ́n mọ̀ pé nígbà tá a wá ní tọ́pẹ̀rẹ̀kẹ́tẹ̀ bá ń dàgbà inú Ádámọ̀ ó mọ bàjẹ́ kí ló fà á kí ni ó fà bànújẹ́ fún Ádámọ̀ bí ọmọ èèyàn bí Yorùbá ti ń sọ kọ́ rèé o bí Yorùbá ti ń sọ kọ́ òun inú àwọn èèyàn ò lè bàjẹ́ torí oríṣiríṣi nǹkan tá à ń rí lára ọ̀pẹ ẹ̀yin náà rò wò ibẹ̀ láti rí ẹyìn tá a bá fọ ẹyìn tán ibẹ̀ láti répo ibẹ̀ láti rékò ọ̀ kódà ibẹ̀ láti rógùsọ̀ táwọn ìyá wa fi máa dáná ṣé wọ́n sì ń fògùsọ̀ dáná láyé ìsìn
kódà ìní funfun tí mò ń rì tí mò ń múnú mi dùn tó bá tutù ẹmu ara ọ̀pẹ náà láti rí ẹ̀yin náà wá dúró àǹfààní tí ń bẹ lára ọ̀pẹ bó nínú ádámọ̀ ó sì wá bàjẹ́ nítorí pọ́pẹ́ ń dàgbà. bí Yorùbá ti ń sọ ni pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú adá ìmọ̀ ń bàjẹ́. ta ni wọ́n ń pè ní adá ìmọ̀? ìmọ̀ ọ̀pẹ ni àwọn ewé ọ̀pẹ tó gùn sọ̀rọ̀sọ̀rọ̀ wọn. ẹ mọ̀ pé ńgbà tí ò bá tí ì ga sókè ọwọ́ ò lè tó láti fà á. torí náà àwọn adá ìmọ̀ wọn ò já ewé òun àwọn ni mọ̀ ọ̀pẹ wọn ò bá ti jó gbẹ díẹ̀ wọn ò wá ṣe kí ni wọn ò hun tó bá ti ṣe é lò tó ti ṣe é ká wọn ò hun tí wọn bá ti wá hun tán wọn ò fi ṣe apẹ̀rẹ̀ lẹ́yìn elélépo ń pè ní báskẹ̀tì tí a fi soríṣiríṣi nǹkan kódà wọn ò fi ṣe kùkú tàbí àgọ́ adìyẹ ibi tá a mọ̀ kó gbogbo àwọn adìyẹ àti àwọn ẹyẹ abìyẹ́ míì tá a mọ̀ kó sínú wọn. adá ìmọ̀ nínú rẹ̀ ó mọ̀ bàjẹ́ pọ́wọ́ òun ò ní lè tó láti ká mọ́ òun ó mọ̀ láti gungi lọ sókè tàbí kóun pọ́n igi lọ òkè tàbí kóun wá nǹkan tó gùn tóun ó mọ̀ ká ìmọ̀ ọ̀pẹ. torí náà ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú adámọ̀ kan ní bàjẹ́ o inú adá ìmọ̀ tá a tún lè pè ní adá ìmọ̀ adámọ̀ kìí ṣe ádámọ̀ adá ìmọ̀ adámọ̀ nínú rẹ̀ ń bàjẹ́. ká fi sọ́wọ́ sí wa báyìí ká má fi ṣe kíni ká má bàa fi jẹun. bí mo ti wá ń tẹ̀ síwájú ìtumọ̀ rẹ̀ díẹ̀ tó lè bá wa mu lóde òní òun ni pé nígbà tí ò tí ì dáa fún yàn tààrà téèyàn ò tí ì débi téèyàn ń lọ tọwọ́ lè káàyàn. àmọ́ téèyàn bá ti wá ń ga inú àwọn èèyàn mọ̀ dùn síyàn èèyàn ní fi taratara lọ́tà kò ní sẹ́ni tí ó mọ̀ fi taratara bínú síyàn torí pé èèyàn ò tí ì débi tí ń lọ wọ́n ó mọ̀ rò pé èèyàn nírẹ̀lẹ̀ bákan báhùn. àmọ́ téèyàn bá ti wá ga tọ́lọ́run ti mú yàn tẹ̀síwájú téèyàn ti dókè tán tẹ́lẹ́dùà tó ti gbé èèyàn ga kọjá ibi téèyàn lérò tàbí ibi téèyàn fojú sùn inú àdámọ̀ wà máa bàjẹ́ pé àwa là ń ràn lọ́wọ́ lánàá bó ló ṣe wá ṣe tó wá dáa fún lónìí tó ti ga sẹ́mọ̀ pé ẹni tí ń bẹ lókè kò fẹ́ kẹ́ni tí ń bẹ ńlẹ̀ kó tóun torí òun pé tó bá tóun yóò mọ̀ figagbága pẹ̀lú òun kóun nìkan wà lókè. torí náà ẹni tó bá ti ga lónìí títí wa la ti rí tó ti dé o àmọ́ bọ́jọ́ ọ̀la ó sì rí àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn tá à ń ràn lọ́wọ́ tá à ń kọ́ ní nǹkan tá à ń ṣàánú fún mọ̀ pé wọ́n ní nígbà ìpọ́njú la máa mọ̀ rẹ́ nínú ìṣòro àwọn tó bá dúró tì wá lásìkò yìí tí wọ́n ràn wá lọ́wọ́ àdúrà àwọn fúnyàn náà ni pé kéèyàn ó ga kí wọ́n yé mọ̀ fúnyàn lẹ́jà kólúwẹ̀ náà lè mọ̀ pẹja kó lè mọ̀ dá sí rere lọ́wọ́ ara rẹ̀ wọ́n ní àjọjẹ ọ̀dùn bẹ́ẹ̀ nìkan ò ní. torí náà bá a ṣe lè mú kó bá wa mu lóde òní náà. bí mo ti wá ń kó lórí ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ tí mò ń tẹ̀ síwájú sínú ìtàn tí mo mú wá fún wa lónìí ẹ jẹ́ á jókòó lórí ìjókòó àbí ká fìdílé nǹkan bó bá ṣe rọ̀ wá lọ́rùn. ẹ wá nǹkan fìdílé àbí kẹ́yìn fúnra yín ó fìdí yín lé nǹkan tó bá ṣe rọ̀ yín lọ́rùn sí ni. kájọ kán lu agbami ètò lọ́jọ́ tòní ká gbé ìtàn kan rùdùrùdù tó jẹ́ pé yóò dá ẹlòmíì padà sí àìmọyemọye ọdún sẹ́yìn iléèbó máa ń pè ní dèjàvù tí ó jẹ́ kẹ́ ẹ rántí pé mo rántí ìgbà mo kéré tí wọ́n máa ń sọ̀tàn yìí ọjọ́ orí tó wù ká lè jẹ́ tí n bá sọ ìtàn tọjọ́ tòní yóò sì rán wa létí àìmọyemọye ọdún sẹ́yìn náà. ìsọlọ́wọ́ òjò wẹliwẹli lọ́dọ̀ wa níbí bó o ló sì rí lọ́dọ̀ tìyín lọ́hùn-ún bóyá ọ̀rùn sẹ́ẹ̀ràn láwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ni tó jẹ́ pò tútù ní sáà tí wọ́n sà ń botí tí wọ́n ń bomú tí wọ́n ń bora tí wọ́n ń gbọ̀n ṣègbèsì òòrùn ti bẹ̀rẹ̀ sí jáde lọ́pọ̀lọpọ̀ ọ̀gbọ̀nmíì ìsọ́mà ni wọ́n pé kálukú ti bẹ̀rẹ̀ sí gbáradì wọ́n ti bẹ̀rẹ̀ sí rórùn lọ́tún lọ́sì àdúpẹ́ lọ́wọ́ Elédùà fún ìgbà àti àsìkò. ẹ jẹ́ ń lọ tààrà síbi tí mò ń lọ lọ́jọ́ tòní kí n mọ̀ ìyàbí tí wọ́n rán mi sí. ìpàdé rẹ̀ ra ibo ló ń lọ lọ́jọ́ tòní. mo ní tẹ́ ẹ bá ń gbọ́ mi látòrí áàpù Sensquare Radio mo kì í yín àmọ́ ẹlòmíín wò pé àti ẹ̀rọ ọmọ tí ń sọ̀rọ̀ ẹ̀ ká fojú rinjú ẹ̀ ń so tààràtààrà ni ẹ lọ sórí fóònù yín ẹ̀rọ ìléwọ́ yín ṣe ẹ ní Instagram ń bẹ ṣe ẹ ní Facebook ń bẹ yo ó yá ẹ tẹ̀ ẹ́ kẹ́ ẹ wá ẹ rí kinní kan rúgudu báyìí tó ṣe bí ọlọ́wọ́ òdo tó lọ́mọ lẹ́yìn
sáàsì wọ́n ń pè wá nǹkan jáde ẹ tẹ St Square Radio sínú rẹ̀ yóò mọ̀ gbé yín lọ tààrà sójú ìkànnì sójú òpó St Square Radio tẹ́lẹ̀ mọ́ rí mi wò ká mọ̀ fojú ara wa rinjú bẹ́ẹ̀ bá tí ìwà dáńlódù áàpù St Square Radio lórí Apple Store yín tàbí Play Store yín kí gangan ní ń dá yín dúró ẹ̀yin lẹ̀ ń dá wa dúró lọ́jọ́ tó ní o kóyá ẹ̀ ń sún tààrà ẹ lọ dáńlódù ẹ̀ ní kí a mọ́ sá pa. mo ní lọ́jọ́ tó ní ìtàn tí mo mú wá fún wa ìnìtàn ọmọkùnrin kan lọ́dún tó ti pẹ́ gan-an sẹ́yìn kí ló kọ ọmọkùnrin yìí Àlàdé ni ń lorúkọ ọmọkùnrin yìí nínú ìlú tí ń gbé nínú ìlú tá a forí rẹ̀ sọlẹ̀ sí nínú ìlú tó ń dàgbà sí nǹkan ẹyọ kan ló wá jẹ́ pé àwọn èèyàn wò gbogbo ìgbà ńlá Àlàdé máa dé fìlà nígbà òjò nígbà ẹ̀rùn o nígbà òtútù o nígbà ọyẹ́ o nígbà ooru o bóyá ó fẹ́ sùn ní o bóyá ó fẹ́ jẹun ní o ń lọ oko ní o ń lọ bíṣẹ́ ní o ìkàn dọ̀wẹ́kẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ní o gbogbo ìgbà sáà fìlà ẹni bí ó sùn tòun ti fìlà ni bí ó jí láàárọ̀ ó dà kò sẹ́ni tó mọ̀ bóyá níṣe ni mọ̀ ń fi fìlà yìí gan wẹ̀ bó bá lọ bá lò ẹ̀. lọ́jọ́ kan nígbà tí ètí ìdàgbà tán dáadáa ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí Àlàdé ìṣẹ̀lẹ̀ gbàmígbàmí ni ìṣẹ̀lẹ̀ gbàmígbàmí ò ní ṣẹlẹ̀ sí mi Fadérara kò ní ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tàbí tẹ́ ń gbọ́ mi. ó wá bọ́ sọ́lọ́wọ́ pé ó fẹ́ bọ́ sí tìjú ta ni ó gbà mí ikú mọ̀ ti dé ń lọmọkùnrin kan wá yọ lásìkò tó ṣe pàtàkì tó dàbí ẹni pé ó ti bọ́ kò sọ́nà mọ́ kò sọ́nà àbáyọ àfikú ń lọmọkùnrin yìí wá yọ ń ló gba Àlàdé kalẹ̀ bí wọ́n ti wá padà sínú ìlú ẹ mọ̀ pé wọ́n nígbà àpọ́njú náà làámọ̀ rẹ̀ ń ló wá wò pé eléyìí tí ò mọ̀ mí rí tó gbà mí tó ṣàánú mi ẹ ń jẹ́ mú kájọ mọ́ sọ̀rẹ́ ẹ̀ ní abájọ ń sọ̀rẹ́ ọ̀rẹ́ wọn ìwà wọnú ó wá dọ̀rẹ́ tímọ́tímọ́ wọ́n dàbí ọ̀rẹ́ bí ọmọ ìyá ni wọ́n ti mọra wọn wọnúwọnú wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú àwọn ìdílé Àlàdé wọ́n ti mọ ọmọkùnrin àwọn ìdílé ọmọkùnrin wọ́n ti mọ Àlàdé kódà láàrin ìlú àwọn méjèèjì bí ìgbín bá fà ìkara wọn àtẹ̀lé lọ́rọ̀ wọn rí nínú ìlú wọn. ẹsẹ̀ mọ̀ pé lẹ́yìn bí ọdún mélòó tó ti ń sọ̀rẹ́ ńlọrọ̀ rẹ̀ wá béèrè pé mo mọ̀ ṣàkíyèsí nǹkan kan Àlàdé ní bùnmi gbọ́ kí ló ṣẹlẹ̀. láti ọdún tèmi àti ẹ ti mọra tá a ti ń bára wa bọ̀ mo rí i pé fìlà orí rẹ̀ yóò sí rí kí ló dé kí ló ṣẹlẹ̀ kí nìdí fásitì kan bá ń bẹ́ ń bẹ̀ sọ fún mi ìṣẹ̀gbẹ́mi àti ẹ àti kọjá ọ̀rẹ́ lásán. Àlàdé wá ní ọ̀rẹ́ mi ní ti ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ yìí ọmọ lágbára ó ní sọ fún mi sọ gbà mí gbọ́ ni sọ fún mi tí bá ń bẹ́ ń bẹ̀ etí èmi ti kún láàrin ìgboro táwọn èèyàn ń sọ̀rọ̀ kùnbákùngbé tí wọ́n fẹnu gúnlẹ̀ ká. ń ló wá nítọ̀ mo sọ fún ọ nígbà tí wọ́n bí òun ẹ̀dá àrà ọ̀tọ̀ ni wọ́n bí òun èèyàn lòun àmọ́ bí ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ń lọ sí fìlà rẹ̀ ìlọrẹ́ rẹ̀ ta gan sẹ́yìn ta gbọ̀ngbọ̀n pé kí lèyí ìwo ni lórí Àlàdé ìwo yìí ní ń da fìlà bò kódà kò lọ́rẹ̀ẹ́bìnrin tẹ́yìn ilé ìbò ń pè ní girlfriend kò ní kankan torí tó bá ti ń dáwọn àsìkò tó bẹ̀rẹ̀ sí túra káyọ̀mọ̀ túra lẹ̀ táṣìírí rẹ̀ ó fi tú kò fẹ́ káṣìírí òun tú rárá. bọ́ọ̀rẹ́ rẹ̀ ti wá rí i ó wá sọ pé pa mí lé mọ́ pa mí ó dé o pa mí lé mọ́ pa mí ó dé o mo jẹ́ nìkan kó gbọ́ látẹnu rẹ̀ ìwọ nìkan náà lẹ́lòmíì tí mo tún jẹ́ ó mọ̀ o kò sẹ́ni tó mọ̀ ó ní ọ̀rẹ́ òun ò lè jẹ́ kẹ́nìkan kan mọ̀ àṣírí rẹ̀ pẹ̀lú mi kò sí jàngbọ̀n. ìgbà míì wọn ò ní kẹlòmíì ọmọ wa fi ń di kókò kọ ọmọ tójú kiri kọ fẹ́ mọ tí ń bẹ ń di bó ti rí kó tó rí yìí nítójú rẹ̀ ò rí rí àyà kà á bó ti á kà á láyà yìí kò róorun sùn ọkàn rẹ̀ ò balẹ̀
àlàdé wúwo àlàdé wúwo ẹnìgbẹ tí ń wí káàkiri síra rẹ̀ kò sọ́fẹ́ nìkankan kíní ìfẹ́ máa dá àárẹ̀ sí lára lẹ́yìn bíi oṣù bíi mélòó kan kò gbádùn ẹ mọ bọ́rọ̀ tí máa gbé èèyàn nú fúkẹ́fúkẹ́ tó jẹ́ pé ẹni tó fẹ́ sọ̀rọ̀ gan fún ó lè mọ́ lọ́nà àbáyọ fún àmọ́ kọ̀ọ̀kan lánàá rẹ̀ wà kọ́ ọ̀sán tí ń bẹ lọ́kàn rẹ̀ ara ó sì fúyẹ́ ọ̀rẹ́ àlàdé yìí ara rẹ̀ ti wúwo fún àìmọye oṣù tó sáà ń pa á mọ́ra ọjọ́ kan ló wá ní bọ́rọ̀ bá kanlẹ̀ tó bá kòkè ó níbi tá a gbé sí ìlọ́ bá wọnú igbó lọ wípé òun ọmọ lè sọ fẹ́ da àlàyé míì torí òun ti ṣèlérí fọ́rẹ́ ẹ̀hún tóun sì ti búra fún pẹ̀lú kí lọ́ọ̀rẹ́ àlàdé ṣe ẹ̀yìn èèyàn mi ó mọ̀ sí bẹ́bẹ́ ó mọ̀ sí gudugudu méje ó mọ̀ tó ṣe yàyà mẹ́fà tẹ̀lé lẹ́yìn tọ́ bóun ti wọnú igbó lọ ń tiẹ̀ pé kọ́mọ́dà bíi ẹni pé òun ń ṣèké òun ń ṣàbòsí torí bó o bá ní ọ̀rẹ́ mi tímọ́tímọ́ rè ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ náà ó lọ́rẹ̀ tímọ́tímọ́ àbí kọ̀ wá tán ẹni tó ń sọ̀rọ̀ fún òun náà léèyàn tóun náà ń sọ̀rọ̀ fún bó o bá ti wá ní wá létí kejì bẹ́ẹ̀ ti lè gbọ́ ó ń tàn kálẹ̀ lọ́nu o ìtẹ̀yìn ò bá ní sọ jáde tó ọ̀fẹ́ kéjì kẹta ó gbọ́ àbí kéjì kejì ó gbọ́ ọ̀ya apanumọ́kọ mọ́ abánú sọ bó o bá ti lè sọ báyìí ìlọrẹ́ yìí lọ́ba sáwọ̀nù gbó lọ ń tiẹ̀ ọgbẹ́lẹ̀ ojú ó jìn díẹ̀ torí pé tó ìbúra tó bú fọ́rẹ́ rẹ̀ yìí kò fẹ́ ṣe nǹkan kan tí ò ní tí ó tó dàbí ẹni pé kò di ìbúra ẹ̀ mú ló bá ní ilẹ̀ tí mo gbẹ́ kúkú séèyàn ẹ̀jẹ̀ ń sọ tinú mi jáde ló bá ń pariwo sínú òyì pé àlàdé wúwo àlàdé wúwo ló bá pariwo rẹ̀ sínú kòtò tó gbẹ́ yìí ló bá rọ yẹ̀pẹ̀ bò ó mọ́lẹ̀ ó fẹsẹ̀ tẹ̀ dáadáa ló bá lọlé bó ti sọ̀rọ̀ ìtàn ẹ̀yìn èèyàn mi lára rẹ̀ bá fúyẹ́ lọ́kàn rẹ̀ bá fúyẹ́ àdúrà tí wọ́n gbé ẹrù kúrò láyà rẹ̀ ni wọ́n balẹ̀ ayé tí wọ́n lọ. ọjọ́ wa gorí ọjọ́ ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ń doṣù oṣù wa ń dọdún ní bóyá bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tán ẹnìgí abàmì kan bá lalẹ̀ wù lójú gangan níbi tí ọ̀rẹ́ àlàdé gbẹ́lẹ̀ sí yìí tó pariwo sí yìí igi ìbẹ́pẹ abàmì kan ńlọ́ba lalẹ̀ ńbẹ̀ fàdérera kí lóde tó fi pè lábàmì á débẹ̀ tẹ́yìn náà mọ̀ tẹ́gbọ́n tí mò ń sọ ẹ̀ bá mi wá fojú àgbà wò bóyá òótọ́ ni tí mò ń sọ àpérò ni mélòó lóye tèmi mo rẹ́rìn èbó bígi ìbẹ́pẹ ṣe wá wù sókè ẹ mọ bígi ìbẹ́pẹ ṣe mọ rí tó jẹ́ pé ewé rẹ̀ yóò tóbi gidi àmọ́ láàrin ewé òun ẹ rí igi sọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ tó jẹ́ pé òun ló di ewé mú ń yo wọn a máa fi ṣe fèrè láwọn ọmọdé láyé ìgbà náà nínú oko nígbà yí àwọn bàbá wa ń gbà náà ìní wọn tí wọn bá ti mú bá wọn ó gé ewé ẹ̀gbẹ́ rẹ̀ kó wọn wàá mú ó ní bí wọn ó ti ṣe tó jẹ́ pé tí wọn bá ti fọn kíní sínú rẹ̀ báyìí ohùn sínú rẹ̀ yóò mọ fọn ohùn jáde tí ó mọ dàbí ìgbà tí èèyàn ti ń fi àwọn nǹkan orin láyé ìsìn tẹ́yìn eléèbó ń pè ní musical instrument nígbà téèyàn bá fi ń ṣeré bẹ́ẹ̀ ni ó ṣe mọ rí tí ó mọ tún fọfọfọfọfọ. ìlànà ọmọ kékeré ní a bá ṣeré lọ́jọ́ náà ìrọ̀lẹ́ wọ́ báyìí ni a bá wọnú igbó lọ́ntìyàn ní a já ewé ní a yọ ti bí tí ń bẹ́ ń bẹ̀ ní a bẹ̀rẹ̀ sí í fọ́n. ebi wọn ní ohun tá a fọ́n sínú fèrè ń fèrè ọ̀fọ́n jáde èyí mọ̀ sàrà ọ̀tọ̀ ìní mo ṣe ń pè ní igi àbà bí wọ́n ti ń fọ́n tó yọ ọmọ ṣe pàpàrán pàpàpàn àlàdé wúwo àlàdé wúwo àlàdé wúwo ìní ń fọ́n jáde àlàdé wúwo bíi ti bò ẹ wá gba ni ẹ làjà kí ni ń ṣẹlẹ̀ kí lè yí ni làwọn ọmọ bá pín ká ni wọ́n bá wọnú ìlú ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í fọ́n àlàdé wúwo àlàdé wúwo ṣé ẹ mọ̀ pé ìròyìn ayọ̀ ló máa ń pẹ́ kó tó tàn kálẹ̀
ìròyìn ìbànújẹ́ Ọlọ́run ní já gbọ́ ìròyìn ìbànújẹ́ àwa fúnra wa ò ní pète ìròyìn ìbànújẹ́ sí gbòòrò láṣẹ Èdùmàrè. Ó ti tàn kálẹ̀ bí iná oko ni gbogbo èèyàn ti gbọ́. Ọ̀rọ̀ ẹ wá kan Àlàdé náà lára, inú rẹ̀ bàjẹ́, ọmọ sunkún kíkorò. Ó ní ẹni agbójú okùn lé kò mọ̀ jẹ́ ẹni àgbà báyìí o. Ọ̀rẹ́ ẹ̀hún tó ń finú tán bó ṣe mú ẹ̀wù sọ́rùn tààrà nílé ọ̀rẹ́ rẹ̀. Ǹjẹ́ ò fẹ́ kẹ́nikẹ́ni ó gbọ́ ni pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ láàrin ìlú, ó rò pé tí wọ́n bá lè gbọ́ kò sẹ́ni tí ó fẹ́ súnmọ́ mọ́. Ṣé mọ̀ pé ẹni tá a bá mọ̀ àwa èèyàn a máa dẹ́yẹ sí ni. Kàkàká tọpinpin ká wádìí rẹ̀, àní wádìí rẹ̀ o, a máa dẹ́yẹ sí, a máa sá fún ni. Ìdí tí ò sì fẹ́ sọ fẹ́nikẹ́ni gan rèé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Bó ti wọlé ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú ìbínú tójú rẹ̀ ti le bí ojú Ṣàngó, iná lójú, inú ń bí. Ọ̀rẹ́ rẹ̀ náà ti gbọ́. Bó ti wọlé lọ́rẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣìpẹ̀ fún pé dákun, Àlàdé wọn ò sọ fẹ́yàn, wọn ò sọ fẹ́ da àlàyé kankan. Gbogbo ọ̀rọ̀ ẹ̀gán ṣe ṣẹlẹ̀ kò mọ̀ yé mi, ìmọ̀ mọ́ tó ṣẹlẹ̀, mo búra fún ọ. Inú ilẹ̀ ni mo gbẹ́ tí mo pariwo ọ̀rọ̀ yìí sí. Àmọ́ ohun tó ya Àlàdé lẹ́nu ni wípé àwọn èèyàn ọmọdé yẹ sí láàrin ìlú. Ìṣe ló ń kálífù kan wò pé bí wọ́n ti bínú kò sí wàhálà, kò sí jàngbọ̀n. Lẹ́yìn èyí ńgbà tó wá rí dájú pé ọ̀rẹ́ ẹ̀hún kì í ṣe kó tẹnu bọlẹ̀ tó lọ sùn fúnfẹ́ lòmíì, ọ̀rẹ́ wọn tún wá túbọ̀ gbòòrò sí i, ọ̀rọ̀ wọn tún bẹ̀rẹ̀ sí yéra wọn sí i, wọ́n tún wá wà tímọ́tímọ́ sí i. Lẹ́yìn ọjọ́ yìí wọ́n bá gbé ayé wọn lọ láìsí ìdíwọ́, láìsí wàhálà. Ẹ rí i pé ọ̀rẹ́ bíi ọ̀rẹ́ Àlàdé yìí ọ sọ wọ́n. Àmọ́ bó ti wù kó rí, kí ni tá a lè rí dìmú nínú ìtàn yìí? Kí ni tá a lè rí gbámú, tá a lè fi sọ̀rọ̀ àjìjà nínú ìgbésí ayé wa lọ́jọ́ tòní, nípò tó wù tá a lè wà, lásìkò tó wù tá a lè wà, ní ìpele tó wù ká bára wa nínú ìrìn àjò. Bó ti wù kó rí, kò sẹ́ni tó mọ̀ lè dálé ayé gbé. Wọn ò fẹ́ mo lè dá wà, irọ́ lọ pa. Bó bá dásìkò kan ọmọ fẹ́ láti wà pẹ̀lú èèyàn torí bọ́lọ́run ti dá wa nù. Láṣẹ Èdùmàrè àní mú létí kà. Ṣé ẹ rẹ́nu yìí, ibi tẹ́sẹ̀ ò lè dé ẹnu a sì kọjá abẹ lọ fáà Ìbàdàn. Torí náà tọ́rọ̀ kan bá ń gbé ọnú, orin kan ní bánú sọ mọ́mọ́ béèyàn sọ. Gbogbo ọ̀rọ̀ náà kọ́ lálẹ́ kó sínú, èmi ò mọ̀ gbéyàn nú fúkẹ́ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ sọ jáde. Béèyàn bá wá lè sọ sọ́wọ́ ẹni tí ò yẹ kó sọ sí, ìjàmbá dé, ìṣòro dé, wàhálà dé, ibi tí ò yẹ kó ti gbọ́ ni ó ti lọ mọ́ gbọ́. Àbọ̀ náà kọ́ ìláyè ìsìn kẹ́ tó sọ̀rọ̀ méjì, orí ayélujára lẹ́yìn tí mo bá gbogbo ìtàn àwọn èèyàn, àwọn ọ̀rọ̀ àṣírí láàrin ọ̀rẹ́ méjì, àwọn ọ̀rọ̀ àṣírí láàrin mọ̀lẹ́bí, àwọn ọ̀rọ̀ àṣírí táwọn èèyàn kan rọra sọ tí ò sí gbogbo wa ń bẹ̀ nígbà tó ṣẹlẹ̀ o, lábàámọ̀ rí káàkiri torí pé ẹnìkan ò lè bonu, ẹnìkan ò lè panu mọ́, ẹnìkan ò lè má ṣèrí pamọ́. Torí náà sáwà tá a máa ń sẹnu wòtòwòtò, ẹnu fàtàfàtà, ọ̀rẹ́ mi ni gbogbo nǹkan ni wọ́n sọ fún un. Bọ́ ọ bá lọ́rọ̀ méje bí wọ́n ti máa sọ mẹ́ta nínú rẹ̀ kó o fi mẹ́rin pamọ́, sọ mẹ́rin nínú rẹ̀ kó o fi mẹ́ta pamọ́. Torí ọjọ́ ọjà ni, torí kò sì lè ṣe kíjà ọmọ wà. Ìtí sì máa ń dùn mẹ́lòmíì tíjà bá ti wà yóò wà bẹ̀rẹ̀ lọ́jọ́ yìí. Ṣé ìgbà tá a ti kéré la mọ́ irú rẹ̀ léèwé tí ó mọ̀ ní ẹ ṣebí kò ṣe báyìí, ṣebí mi náà sọ báyìí, ṣebí wọn náà sọ báyìí lọ́dún náà lọ́hùn. Àmọ́ àwọn àgbàlagbà míì bí wọ́n ti rí láyé ìsìnú wòtòwòtò ni wọ́n mọ̀ ká gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì táwọ̀ ò sí ń bẹ̀. Bàbá ti ń ṣe bẹ́ẹ̀ ká lọ sọ́ra, torí ẹni tó fàṣírí pamọ́ sí ọ lọ́wọ́ ó nígbàgbọ́, ó nígbẹ̀kẹ̀lé nù rẹ ni. Kọ́ ọmọ wà ná sórí ara rẹ pé kọ́ wa máa rojọ́ kiri, kọ́ ọmọ fẹnu gúnlẹ̀. Ọ̀gbọ́n ti lágbájá sọ, àtọ̀ mo ní ìfipamọ́ sí ọ lọ́wọ́ ni o mọ̀ sọ fún yàn kankan. Ṣèbílẹ̀ ìbò náà ló ní your best friend is another person's best friend. Àbí bẹ́ẹ̀ bí wọ́n ti máa ń sọ náà kọ́hùn. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tiẹ̀ náà lọ́rẹ̀ tímọ́tímọ́ aláṣìírí tiẹ̀ tó nóore fọ̀rọ̀ lọ. Jẹ́ ń gist tiẹ̀, ibi yẹn tí wọ́n sọ nù.
jẹ́ sáré gist ọ̀rẹ́ mi ọ̀gbọ́n tó ṣẹlẹ̀ ni wọ́n mọ̀ fọwọ́ gbára pa ara mi bù máa sọ mọ́jà rẹ̀ ó bù máa sọ̀rọ̀ jókòó jẹ́jẹ́ ẹjọ́ ẹlẹ́jọ́ kọ́lọ́ mọ́jọ́ pọ̀ lọ́jọ́ kan. àmọ́ mo fẹ́ ká mọ̀ dájú pé kò sẹ́ni tó ṣe é fọkàn tán o àfi láyé ọba aláwùrà òun la láṣìírí tó tóbi jù. àṣírí tá à ń fi sọ́wọ́ èèyàn àbọ̀rọ̀ tá a fi ń lọ́yàn ṣèbọ́ náà àbáyọ náà là ń wá ń bẹ̀. ìbọ́lọ̀ náà ló lè fún yàn lọ́nà àbáyọ ọ̀wá kọjú sọ́lọ́run kọ́ ọba sọ gbogbo ìṣòro tí ń jẹ ọ́ lọ́kàn yọ ọ́ mọ̀ sí i. lóòótọ́ tí ó bá ṣe ẹ̀dẹ́ èèyàn náà ni ó lò. àmọ́ ń gbọ́ bá ti bọ́lọ̀ ń sọ́tàn fúnra rẹ̀ ní ojú ọ̀rẹ́ tí ọba rán sí ọ ẹni tọ́lọ́ ń bá rán sí yàn yóò ṣe tó fẹ́ ṣe yóò bá tiẹ̀ lọ́nà. torí náà àwa ọlọ́rẹ̀ aláṣìírí gbogbo ọ̀rọ̀ ayé wa ọ̀rọ̀ ilé wa ìǹlẹ̀ mọ́sọ̀fọ́ rẹ̀ mi ni àti róbìn tó fọ̀rọ̀ lọ̀rẹ́ tó fi inú tán rẹ̀ tó jẹ́ pọ́rẹ̀ náà lọ́pàpà wàá gbọ́kọ mọ́ lọ ìló lè kó lé ọkọ àti rẹ̀ ń tẹ́ ní ìyàwó ìyà níyàwó èmi ò lè gba gbogbo nọ́ńsẹ̀nsì yẹn bí ó ti máa sọnù tí ó máa yánrí fún èmi ò lè gbà á bí ìyàwó rẹ bá rìn lọ ìyàwó rẹ wù ó fi olè bọ́ta kó òun lọ bá ní ẹ̀ sì wá já fìṣọ́ra sí gbogbo tá a bá ń ṣe nínú ìrìn àjò. a lè mọ̀rìn tán kédùnmá ló sáàmọ̀ sọ wa. àmọ̀rọ́jọ́ músolókùn lórí ètò yìí lórí ìkànnì yìí ní Sense Square Radio lórí ìpele àṣà ìtàn àti èdè Yorùbá pẹ̀lú Fàdérera ibi ní láti máa ṣe kíni láti máa sọ pé ó dàbí a máa yìí lọ o àmì lọ apẹ̀yìndà ìrùkẹ̀rẹ̀ nìkan ló kù ká máa fi báyìí ká máa fi jó kí n máa jó lọ sílé bàbá tó bí mi lọ́mọ. ibi tó wá mọ̀ rí yín lọ́sẹ̀ tí ń bọ̀ bí mo ti máa ń sọ gbogbo ìgbà. ẹ lè yẹ̀ wá wò lórí ìkànnì Instagram, Facebook, TikTok, LinkedIn, YouTube Fàdérera alálàyé Yorùbá. ẹ lè fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ náà lórí áàpù yìí ní Sense Square Radio. ẹ lè fi ránṣẹ́ lórí Instagram, ẹ lè fi ránṣẹ́ lórí Facebook. bẹ́ẹ̀ bá ṣe ń gbádùn ètò ìsí kó má dàbí pé a kàn bára wa sọ̀rọ̀ ni. tó bá láwọn ń tọ́ ẹ tó fẹ́ ká mú wá tó bá wù yín lọ́kàn ẹ lè jà mọ̀. tó bá lápá àbí tẹ́ fẹ́ á gbèsè tó bá lérò tẹ́yìn rò àhín tẹ́ ẹ sọ́njọ́ yọ tí mo rò rèé o ẹ jẹ́ á gbọ́ gbogbo ẹ̀ kájọ máa tẹ̀síwájú lórí ìkànnì yìí. èyí tó wá mọ̀ rí yín lọ́sẹ̀ tí ń bọ̀ ọmọ yín Selina ojú ayọ̀ rẹ̀ ìfi ń rẹ́rìn sí mi kí n tó mọ̀ rí yín lọ́sẹ̀ tí ń bọ̀ láṣẹ Èdùmàrè bí mo ti mọ̀ sọ èmi ni wọ́n mọ̀ wá ẹ̀yin náà ni wọ́n mọ̀ bá ní fojú sunkún ẹnìkankan nù wa o oṣù tuntun yìí yóò gbé wa yóò gbé wa yóò pé wa láṣẹ Èdùmàrè àárọ̀ ọbẹ̀ ọ̀sán ọbẹ̀ ìrọ̀lẹ́ ẹbẹ̀ alẹ́ ẹbẹ̀ òru gànjọ́ ọbẹ̀ kò sí ètí bí ó mú wá sínú ayé wa ń bẹ̀ ìtẹ̀síwájú àtẹrẹ èyí ó fà wọnú ayé wa láṣẹ Èdùmàrè.